àti mọ̀mọ́, ẹ kú lé gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi ńlé àbí lẹ́nu iṣẹ́ yín. Ẹ̀dẹ̀ ọ̀dà bí àkó àkókò yìí, mo kí wa kó àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Ní orúkọ Jésù Kristi gbogbo wa la ó di alábùkún fún, àmín. Ní ọ̀sẹ̀ yìí, fún gbogbo àwa ìjọ Ọlọ́run tí à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni ọjọ́ ètùtù. Ọjọ́ ètùtù à ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Lífítíkù orí 4 ẹsẹ̀ 11 sí 19. Lífítíkù orí 4 ẹsẹ̀ 11 sí 19. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ dákun ẹ gbé jáde, ẹ jẹ́ àjọjọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà látinú bíbélì mímọ́ ní èdè ti Yorùbá. Ìwé mímọ́ kà báyìí wípé kí Áárónì kí ó sì mú akọ màálù ẹbọ ẹ̀ṣẹ̀ wá, tí í ṣe ti òun tìkára rẹ̀, kí ó sì ṣètùtù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀, kí ó sì pa akọ màálù ẹbọ ẹ̀ṣẹ̀ tí í ṣe fún ara rẹ̀, kí ó sì mú àwo tùràrí tí ó kún fún ẹ̀yìn iná látorí pẹpẹ wá láti wájú Olúwa, kí ọwọ́ rẹ̀ kí ó sì kún fún tùràrí dídùn tí ó kúnná, kí ó sì mú un wá sínú aṣọ ìkélé, kí ó sì fi tùràrí náà sínú iná níwájú Olúwa, kí èéfín tùràrí kí ó lè bo ìtẹ́ àánú tí ń bẹ lórí ẹ̀rí, kí òun kí ó má bàa kú. Kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màálù náà, kí ó sì fi ìka rẹ̀ wọ́n sórí ìtẹ́ àánú ní ìhà ìlà oòrùn àti níwájú ìtẹ́ àánú, kí ó sì fi ìka rẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ náà nígbà 7. Nígbà náà ni kí ó pa ewúrẹ́ ẹbọ ẹ̀ṣẹ̀ èyí tí í ṣe ti àwọn ènìyàn, kí ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀ wá sínú aṣọ ìkélé, kí ó sì fi ẹ̀jẹ̀ náà ṣe bí ó ti fi ẹ̀jẹ̀ akọ màálù ṣe, kí ó sì fi wọ́n orí ìtẹ́ àánú àti níwájú ìtẹ́ àánú, kí ó sì ṣètùtù sí ibi mímọ́ nì nítorí àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí ìrékọjá wọn, àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni kí ó ṣe sí àgọ́ àjọ tí ń bẹ lọ́dọ̀ wọn nínú àìmọ́ wọn, kí ó má sì sí ẹnìkankan nínú àgọ́ àjọ nígbà tí ó bá wọlé láti ṣètùtù nínú ibi mímọ́ náà títí yóò fi jáde, tí ó sì ti ṣètùtù fún ara rẹ̀, fún ilé rẹ̀ àti gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì, kí ó sì jáde sí ibi pẹpẹ tí ń bẹ níwájú Olúwa, kí ó sì ṣètùtù sí i, kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màálù náà àti nínú ẹ̀jẹ̀ ewúrẹ́ náà, kí ó sì fi sára ìwo pẹpẹ náà yíká, kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ náà wọ́n ara rẹ̀ nígbà 7, kí ó sì wẹ̀ ẹ́, kí ó sì yà á sí mímọ́ kúrò nínú àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run fún ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Kí Olúwa kó fún wa ní ìsíníyè sí títú ọ̀rọ̀ rẹ̀, àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ akọ̀órí fún ọ̀sẹ̀ yìí ó ní Lífítíkù orí 14 ẹsẹ̀ 14 yẹn. Lífítíkù orí 14 ẹsẹ̀ 14 yẹn, èyí tí ó kà báyìí lẹ́ẹ̀mejì sí pé kí ó sì ṣe ètùtù sí ibi mímọ́ nì nítorí àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí ìrékọjá wọn, àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni kí ó ṣe sí àjọ tí ń bẹ lọ́dọ̀ wọn nínú àìmọ́ wọn, kí ó sì ṣe ètùtù sí ibi mímọ́ nì
nítorí àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí ìrékọjá wọn àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn, bẹ́ẹ̀ ni kí ó sì ṣe sí àgọ́ àjọ tí ń bẹ lọ́dọ̀ wọn nínú àìmọ́ wọn. Èyí ni ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ẹ jẹ́ ká kọ sọ́kàn wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sí ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń darapọ̀ mọ́ wa láti jẹ́ kẹ́kọ̀ọ́ yìí láti bẹ̀rẹ̀ oṣù yìí wá. Oore ọ̀fẹ́ gbogbo wa yóò máa pọ̀ sí lórúkọ Jésù. Ẹ̀kọ́ tá ń kọ́ lọ́sẹ̀ yìí ó ní ó fòpin sí gbogbo ẹ̀kọ́ èyí tí à ń kọ́ lórí ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí, èyí tá a pè ní tabernacle, ìrúbọ àti ètùtù. Tabernacle, ìrúbọ àti ètùtù. Ẹ̀sìn ọ̀rọ̀ yìí òun ni ó ṣí wa níyè sí ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì láti oko ẹrú Íjíbítì títí dé ijù Sínáì, àti bí àjọṣepọ̀ wọn àti Ọlọ́run tó tú wọn lẹ̀ nínú ìdè bó ṣe ṣe rí. Tẹ́ ẹ bá gbàgbé, ọ̀sẹ̀ àkọ́kọ́ òun la rí ìtóbi agbára Ọlọ́run nínú oṣù yìí, níbi tí Ọlọ́run ti tú àwọn ìsáǹsá ẹrú sílẹ̀ tí ó sì wá sọ wọ́n di ìjọba àlùfáà àti orílẹ̀-èdè mímọ́ fúnra rẹ̀ nínú aginjù Sinai. A rí nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ àkọ́kọ́ oṣù yìí wípé Ọlọ́run yí ìtàn ayé àwọn ọmọ Ísírẹ́lì padà, èyí tó ń sọ pé ó lè yí ìtàn ayé tèmi àti tẹ̀yin padà nígbàkúùgbà tí a bá gbà á gbọ́ tá a sì gbẹ́kẹ̀ wa lé fún ìdáǹdè àti ìtúsílẹ̀ wa. Nínú ọ̀sẹ̀ kejì òun la ti rí bọ́lọ́run bó ṣe fi ìwàláàyè rẹ̀, ìdí ìwàláàyè rẹ̀ múlẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì nípa wípé kí wọ́n kọ́ àgọ́ kan, ibùgbé kan fóun kóun lè máa gbé láàrin wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì fi tayọ̀tayọ̀, tinúdídùn, tọkàntọkàn, lọ́pọ̀ yanturu wọ́n fi sílẹ̀ fún Olúwa fún kíkọ́ àgọ́ àjọ níbi tí wọ́n ó ti máa bá Olúwa pàdé níbùgbé Olúwa, ibi tí ó jẹ́ àmì ìwàláàyè Ọlọ́run ní àárín wọn. Ẹ̀kọ́ yìí sì kọ́ wa lọ́sẹ̀ kejì oṣù yìí wípé ìfifúnni tó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run èyí lèyí tá a fi tinútinú wa ṣe, òun lèyí tá a fi inú dídùn ṣe, òun lèyí tí a ṣe lọ́pọ̀ yanturu bí Ọlọ́run ṣe bùkún fún wa tó. Ní ọ̀sẹ̀ kẹta ẹ̀wẹ̀ nínú ẹ̀kọ́ yìí a rí bí Ọlọ́run ṣe ṣe àgbékalẹ̀ yíyan àwọn kan tí ó máa ṣiṣẹ́ nínú àgọ́ tá a pa yìí. Àwọn àlùfáà ìdílé Áárónì la sì yà sọ́tọ̀ fún iṣẹ́ pàtàkì yìí. Ọ̀kan kan nú àwọn ọmọ Ísírẹ́lì ò gbọdọ̀ yọjú sí i. Ìdílé Áárónì nìkan la yàn sọ́tọ̀ fún iṣẹ́ àlùfáà. Nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ kẹta yẹn lọ́lọ́run ti pe gbogbo wa wípé ká ya ara wa sọ́tọ̀ fún òun, ká ya ara wa sí mímọ́ fóun, gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù náà ṣe kéde rẹ̀ fún wa nínú Májẹ̀mú Titun nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 wípé kí a fi ara wa fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́, èyí tó ṣe ìtẹ́wọ́gbà, èyí tí ṣe iṣẹ́ ìsìn wa tó pé tó sì tọ̀nà. Nínú ọ̀sẹ̀ kẹrin oṣù yìí òun lọ́lọ́run ti gbé ìlànà kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì, ìlànà tí wọ́n ó máa tẹ̀lé fún ẹbọ sísun. Tẹ́ ẹ bá gbàgbé nínú ọ̀sẹ̀ kẹrin ìyẹn lọ́sẹ̀ tó kọjá, a jẹ́ kó yé wa wípé ẹbọ sísun òun ni ẹbọ tí a fi fún Ọlọ́run pátápátá láì yọ nǹkan kan lẹ̀ ńbẹ̀, tí ń ṣe àmì wípé ẹni tí ń rú ẹbọ sísun yìí ó jọ̀wọ́ ayé rẹ̀ pátápátá fún Ọlọ́run ní ìgbọ́ràn sí àṣẹ rẹ̀ nígbà gbogbo. Nínú ẹ̀kọ́ yìí lọ́lọ́run ti ń pè mí àtẹ̀yin náà wípé kí a jọ̀wọ́ ayé wa pátápátá fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́ tó ṣe ìtẹ́wọ́gbà, èyí tí ṣiṣẹ́ ìsìn wa tó tọ̀nà. Ṣé wá rí lọ́sẹ̀ tó gbẹ̀yìn oṣù kẹta yìí, ẹ̀kọ́ wa dá lórí ìrúbọ kan tó ṣe pàtàkì jùlọ ní àárín àwọn ọmọ Ísírẹ́lì. Ìrúbọ wo lèyí?
ìrúbọ yìí òun là ń pè ní ètùtù. Ìrúbọ ètùtù ó ní ìrúbọ tó ṣe pàtàkì jùlọ láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ìrúbọ ètùtù yìí ó ní ẹbọ ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Ìrúbọ ètùtù yìí ó ní ọrẹ ìmúkúrò ẹ̀ṣẹ̀ tàbí ìbòmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ àti ìbálàjà pẹ̀lú Olúwa Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì. Ọjọ́ ètùtù yìí ó jẹ́ ọjọ́ ìbálàjà pẹ̀lú Ọlọ́run láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ọjọ́ ètùtù yìí ó jẹ́ ọjọ́ kan ṣoṣo láàrin ọdún. Ọjọ́ kan ṣoṣo ni láàrin ọdún tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́dọ̀ ṣe ìrúbọ ètùtù yìí. Ìrúbọ yìí pẹ̀lú ètùtù yìí ó sì pè fún ààwẹ̀. Gbogbo wọn ni a gbọ́dọ̀ gba ààwẹ̀ lọ́jọ́ náà. Níbo mo ṣe mọ̀, ìwé Lífítíkù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí ló sọ fún wa nínú orí 16. Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 19 sí 21. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Ìwé mímọ́ wí pé èyí ni kí ó máa ṣe ìlànà láéláé fún yín, pé ní oṣù keje ní ọjọ́ 10 oṣù ní kí ẹ̀yin kí ó pọ́n ọkàn yín lójú. Ìyẹn ò ní pé ká ẹ gba àwẹ̀. Kí ẹ̀yin kí ó má sì ṣe iṣẹ́ kankan rárá, ìbáà ṣe ìbílẹ̀ tàbí àlejò. Ìyẹn ni pé ìbáà ṣe ọmọ Ísírẹ́lì tàbí àlejò tí ń gbàárín àwọn ọmọ Ísírẹ́lì tí ń ṣàtìpó láàrin yín. Nítorí pé ní ọjọ́ náà ni a ó ṣètùtù fún yín láti wẹ̀ yín mọ́, kí ẹ̀yin kí ó lè mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ yín níwájú Olúwa. Òun ó sì jẹ́ ọjọ́ ìsinmi fún yín, kí ẹ̀yin kí ó sì pọ́n ọkàn yín lójú nípa ìlànà láéláé. Torí náà ọjọ́ ètùtù yìí ó jẹ́ ọjọ́ àwẹ̀, ọjọ́ èyí tá a yà sọ́tọ̀ lẹ́ẹ̀kan lọ́dún láti wẹ àwọn ọmọ Ísírẹ́lì mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹbọ ètùtù ẹbọ ẹ̀ṣẹ̀ ni, ẹbọ àti wá ojú rere Ọlọ́run, ẹbọ àti ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ẹbọ àti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọwọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí kò sẹ́ni tí kìí dẹ́ṣẹ̀ àfi Jésù Kristi nìkan, ìlànà ìrúbọ yìí wá pín sí ọ̀nà méjì. Ìdí sì nìyí tí ẹ̀kọ́ wa náà tó náà fi pín sọ́nà méjì. Ẹ máa tẹ̀lé mi ká lọ bá a ti ń tẹ̀síwájú láti wo àwọn ìlànà méjèèjì yìí ní sísẹ̀ntẹ̀lé. Ìlànà àkọ́kọ́ tí sábàlá àkọ́kọ́ ẹ̀kọ́ wa ó la pè ní ọrẹ ẹbọ fún àlùfáà. Ọrẹ ẹbọ fún àlùfáà èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 11 sí 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Lífítíkù orí 16 ẹsẹ̀ 11 sí 14. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, nínú ẹsẹ̀ 11 sí 14 yìí, ẹ̀kọ́ wa dá lórí àlùfáà tí ó ṣètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì. Gẹ́gẹ́ bí mo ti pàkíyèsí wa sí ṣáájú, kò sẹ́ni tí kìí dẹ́ṣẹ̀, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Níwọ̀n ìgbà tálùfáà gangan tí ó rúbọ ètùtù fún ẹ̀ṣẹ̀ tó náà jẹ́ lẹ́ṣẹ̀, a jẹ́ wípé òun gangan gbọ́dọ̀ kọ́kọ́ rú ẹbọ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ náà kó tó di wípé ó lè lẹ́tọ̀ọ́ láti rú ẹbọ ẹ̀ṣẹ̀ fún ẹlòmíì. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 11 ìwé wa fi wípé kí Áárónì kí ó sì mú akọ màálù ẹbọ ẹ̀ṣẹ̀ wá, tí í ṣe tòun tìka ara rẹ̀, kí ó sì ṣètùtù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀, kí ó pa akọ màálù ẹbọ ẹ̀ṣẹ̀ tí í ṣe fún ara rẹ̀. Èyí ò ní wípé olórí àlùfáà gan tí ó rú ẹbọ ẹ̀ṣẹ̀ fáwọn ọmọ Ísírẹ́lì, torí pò náà jẹ́ lẹ́ṣẹ̀, ó gbọ́dọ̀ kọ́kọ́ rú ẹbọ ẹ̀ṣẹ̀ tara rẹ̀ náà, kó ń gan kọ́kọ́ gbàdáríjì ẹ̀ṣẹ̀ tara rẹ̀ náà kó tó di pé ó lè rú ẹbọ ẹ̀ṣẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì láti gba ìdáríjì fún wọn. Ṣé wá rí bá a ṣe kọ́ àgọ́ àjọ yìí àti bá a ṣe kọ́ tẹ́ḿpìlì lẹ́yìn ọ̀rẹ̀yìn, ó pín sí abala 3. Abala àkọ́kọ́ rẹ̀ ní gbàgede tó gbónlé tó gbàlejò. Abala kejì inú àgọ́ yìí àbí inú tẹ́ḿpìlì tí Sólómọ́nì kọ́,
òun ni ibi mímọ́ tó jẹ́ pé ẹnu àwọn àlùfáà nìkan ni wọ́n lè wọbẹ̀ nígbàkúùgbà. Abala kẹta àgọ́ yìí àti tẹ́ḿpìlì náà ó sì ní ibi mímọ́ jùlọ tó jẹ́ wípé olórí àlùfáà nìkan ló lè wọbẹ̀. Ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́dún òun náà sì ni olórí àlùfáà ló lè wọbẹ̀. Nínú ibi kẹta tó jẹ́ ibi mímọ́ jùlọ yìí, ibẹ̀ ni àpótí ẹ̀rí Olúwa wà. Ibẹ̀ ni mánà táwọn àpẹẹrẹ mánà táwọn ọmọ Ísírẹ́lì jẹ nínú aginjù ibẹ̀ la fi pamọ́ sí. Ọ̀pá Áárónì tó rudi ibẹ̀ ló wà. Ní ibi tá ń pè ní ibi mímọ́ jùlọ yìí, olú àlùfáà nìkan bẹ̀rẹ̀ látorí Áárónì àti gbogbo àwọn tó gbapò lẹ́yìn rẹ̀ nìkan ni a lè wọ ibi mímọ́ jùlọ yìí. Lẹ́ẹ̀kan lọ́dún ni a sì lè wọbẹ̀. Ibi mímọ́ jùlọ yìí aṣọ ni wọ́n ta sí láàrin òun àti ibi mímọ́ tó jẹ́ pé ibẹ̀ làwọn àlùfáà máa dé sí. Aṣọ òkèlè wọ́n ta sí. Aṣọ òkèlè yẹn òun ló fàya látòkè délẹ̀ ní ọjọ́ tí Jésù gbẹ́mìí mì lórí igi àgbélébù, gẹ́gẹ́ bá a ṣe ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Mátíù orí 3:20 27 ẹsẹ̀ 50 àti 51 verses 50 and 51. Nígbà tí olórí àlùfáà bá wá fẹ́ wọ bí mímọ́ jùlọ yìí lọ lẹ́ẹ̀kan lọ́dún láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ ara rẹ̀, ẹ̀ṣẹ̀ ìdílé rẹ̀ àti ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì, ìgbà àkọ́kọ́ tí ó bá kọ́ wọ̀ ọ́ lọ, ó gbọ́dọ̀ wọ̀ ọ́ pẹ̀lú títẹ̀lé ìlànà tá a kọ sílẹ̀ nínú ẹsẹ̀ 12 sí 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Lífítíkù orí 14. Tí ó bá wọnú àgọ́ yìí láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ ara rẹ̀ àti ìdílé rẹ̀, ó gbọ́dọ̀ wọnú ibi mímọ́ jùlọ yìí lọ ní ẹsẹ̀ 12 pẹ̀lú àwo tùràrí tó kún fún ẹ̀yìn iná látorí pẹpẹ wá láti wájú Olúwa. Ó gbọ́dọ̀ wọ̀ kí ọwọ́ rẹ̀ kó kún fún tùràrí dúndùn tó kúnná, kí ó sì mú wá sórí aṣọ òkèlè, kí ó sì fi tùràrí náà sínú iná níwájú Olúwa, kí èéfín tùràrí náà sì bo ìtẹ́ àánú tí ń bẹ lórí ẹ̀rí, kí òun má bàa kú. Kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màálù náà, kó sì fi ìka rẹ̀ wọn sórí ìtẹ́ náà ní ìhà ìlà oòrùn àti níwájú ìtẹ́ àánú, kó sì fi ìka rẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ náà nígbà 7. Ìgbà àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ wọnú ibi mímọ́ jùlọ yìí lọ lẹ́ẹ̀kan lọ́dún, ìgbà àkọ́kọ́ tí ó bá kọ́ wọ̀ yóò wọ̀ láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ tara rẹ̀ àti tìdílé rẹ̀. Àwọn nǹkan tó sì gbọ́dọ̀ mú lọ́wọ́ láti wọ̀ la kà jáde yẹn nínú ẹsẹ̀ 12 sí 14 ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ó sì ní láti tẹ̀lé ìlànà ẹsẹ̀ 12 sí 14 yìí ní sísẹ̀ntẹ̀lé tí ó bá fẹ́ kúkú òjijì, bí Nádàbù àti Ábíhù àwọn ọmọ Áárónì ti kú níbi tí wọ́n ti ń ṣèrúbọ. Àkọsílẹ̀ èyí tá a ní nínú orí 10 ẹsẹ̀ 1 àti 2 ìwé Lífítíkù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ nínú ẹsẹ̀ ìwé Lífítíkù orí 14. Ó jẹ́ ìlànà tá a gbé kalẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú orí 10 ẹsẹ̀ 1 sí 2 ikú Nádàbù àti Àbíhù. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 1 àti 2 ìwé Lífítíkù orí 14 fi wípé Olúwa sì sọ fún Mósè lẹ́yìn ikú àwọn ọmọ Áárónì méjèèjì. Ẹ gbọ́ dáadáa. Olúwa sì sọ fún Mósè lẹ́yìn ikú àwọn ọmọ Áárónì méjèèjì wípé nígbà tí wọ́n ń rúbọ níwájú Olúwa tí wọ́n sì kú, Olúwa sọ fún Mósè pé sọ fún Áárónì o arákùnrin rẹ̀ kí ó má ṣe wá nígbà gbogbo òkèlè yìí, kó má ṣe wá níbi mímọ́ jùlọ yìí nínú aṣọ òkèlè níwájú tí àánú yìí tí ó wà lórí àpótí nì, kó má bàa kú.
nítorí pé èmi ó farahàn nínú àwọsánmọ̀ lórí ìtẹ́ àánú. Níhìn a rí gbangba wípé lẹ́ẹ̀kan lọ́dún olórí àlùfáà tí ó ṣètùtù ẹ̀ṣẹ̀ fún àwọn ọmọ ẹ̀ṣẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn, torí pò náà jẹ́ lẹ́ṣẹ̀ lọ́rùn, ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ ṣètùtù fẹ́ṣẹ̀ ara rẹ̀ náà, kó náà kọ́kọ́ gbàdáríjì náà kó tó lè lẹ́tọ̀ọ́ láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ ẹlòmíràn. Eléyìí wá fi hàn wípé nǹkan ju nǹkan lọ. Tí a bá fi ìgbésẹ̀ tí Árónì ní láti gbé yìí láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì fi wé ìgbésẹ̀ tí Jésù gbé láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé, ẹ rí wípé nǹkan gbé nǹkan mì. Ìdí ni wípé ìgbà tí Jésù ó ṣètùtù fún ẹ̀ṣẹ̀ wa kò nílò láti ṣètùtù fẹ́ṣẹ̀ ara rẹ̀, torí pé Jésù kì í dẹ́ṣẹ̀. Jésù kò dẹ́ṣẹ̀ rí. Ó fínúfíndọ̀ fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ ni láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Ìdí nìyí tí ìwé Hébérù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹrìndínlógún fi wípé fi wípé ǹjẹ́ bí a ti ní olú àlùfáà ńlá kan bí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tó ju Árónì àti gbogbo irú àwọn àlùfáà àwọn ọmọ Ísírẹ́lì lọ, bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ á di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Èéṣe nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàì má báni kẹ́dùn nínú àìlera wa, ẹni tí a dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, ṣùgbọ́n láì lẹ́ṣẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè ráàánú gbà, kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Kì í ṣe kìkì eyín ò nìkan, ìwé Hébérù náà orí keje ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n 26 sí ìkejìdínlọ́gbọ̀n 28, òun náà tún fi kún pé nítorí pé irú olú àlùfáà bẹ́ẹ̀ ló yẹ wá, mímọ́, aláìlẹ́gàn, aláìléèrí, ọ̀rọ̀ Jésù là ń sọ ń bẹ̀ wọn, tí a yà sọ́tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ, ẹni tí kò ní láti kọ́ rúbọ lójoojúmọ́ bí àwọn olórí àlùfáà wọn nì fún ẹ̀ṣẹ̀ tara rẹ̀ náà, àtìlẹ́yìn náà fún ti àwọn èèyàn. Nítorí èyí ni ó ti ṣe é lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó fi ara rẹ̀ rúbọ, nítorí pé òfin a máa fi àwọn ènìyàn tí ó ní àìlera jẹ olórí àlùfáà, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ìbúra tí a ṣe lẹ́yìn òfin ó fi ọmọ jẹ ẹni tí a sọ di pípé títí láé. Hébérù orí kẹjọ ẹsẹ̀ ìkíní sí kejì wá fọbalẹ̀ wípé ǹjẹ́ pàtàkì nínú ohun tí a ń sọ lèyí, àwa ní irú olú àlùfáà bẹ́ẹ̀, ó ti jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá Ọlọ́run nínú àwọn ọ̀run, ìránṣẹ́ ibi mímọ́ àti àgọ́ tòótọ́ tí Olúwa pa tí kìí ṣe èèyàn. Kókó tí mò ń mú jáde nínú àwọn ẹsẹ̀ àyọkà nínú ìwé Hébérù yìí ó ní wípé yàtọ̀ fún bí Árónì àti gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n nílò láti kọ́kọ́ ṣèrúbọ fún ẹ̀ṣẹ̀ wọn kí wọ́n tó ṣèrúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn èèyàn, Jésù tó ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé kò nílò láti ṣèrúbọ kankan fún ẹ̀ṣẹ̀ ara rẹ̀ torí òun kì í ṣẹlẹ́ṣẹ̀. Síbẹ̀ ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tèmi àti tẹ̀yin. Èyí ń pè wá wípé ẹnì kọ̀ọ̀kan wa kẹ́gbẹ́kẹ̀ wa lé Jésù yìí, ẹni tí ó ti ṣe àṣepé ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ọmọ aráyé. Eléyìí ló sún wa sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tí a pè ní ọrẹ ẹbọ fún àwọn àlùfáà.
ọrẹ ẹbọ fún àwọn ènìyàn, ọrẹ ẹbọ fún àwọn àlùfáà la wò lábala àkọ́kọ́. Lábala kejì yìí à ń wo ọrẹ ẹbọ fún àwọn ènìyàn. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ìwé Lífítíkù orí 16 ẹsẹ̀ 15 sí 19. Lífítíkù orí 16 ẹsẹ̀ 15 sí 19. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí òun ni a ti rí bí olórí àlùfáà yóò ṣe ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì lẹ́yìn tó bá ti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ ara rẹ̀ tán, lẹ́yìn tó bá ti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ìdílé rẹ̀ tán, ìgbà náà ni ó wá ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí ó bá sì ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì yìí, yóò tún ṣètùtù fún ibi mímọ́ náà, yóò tún ṣètùtù fún ibi tó mọ́ jùlọ náà, yóò tún ṣètùtù sí orí pẹpẹ Olúwa náà, nítorí wípé ẹ̀ṣẹ̀ ènìyàn ó mú ìdíbàjẹ́ bá ibi mímọ́ Olúwa. Ẹ̀ṣẹ̀ ènìyàn ó mú ìdíbàjẹ́ bá pẹpẹ Olúwa. Ìdí nìyí èyí tó fi jẹ́ wípé a ní láti yẹ ayé wa wò ká sì tún ayé wa ṣe, torí pé ẹ̀ṣẹ̀ wa ń ṣàkóbá kì í ṣe fáwa nìkan, ó ń ṣàkóbá fọ́mọnìkejì, ó ń ṣàkóbá fún àwùjọ, ó ń ṣàkóbá fún àjọṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run, ó ń ṣàkóbá fún ibùgbé Ọlọ́run, ibi pẹpẹ Olúwa. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Lífítíkù orí 16, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 15 sí 16 àti 18 sí 19, ìwé mímọ́ ní nígbà náà lẹ́yìn tó ti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ tara rẹ̀ tán, èyí olú àlùfáà, nígbà náà ni ó pa ewúrẹ́ ẹbọ ẹ̀ṣẹ̀ èyí tí ṣe tàwọn èèyàn, yóò wá mú ẹ̀jẹ̀ rẹ̀ yóò fi wọ́n aṣọ ìkélé, kí ó sì fi ẹ̀jẹ̀ náà bí ó ti ṣe ti akọ màálù ní kó ṣe ẹ̀jẹ̀ náà, kí ó sì fi sí orí ìtẹ́ àánú níwájú ìtẹ́ àánú, ẹsẹ̀ 16, kí ó sì ṣètùtù sí ibi bímọ nì nítorí àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí ìrékọjá wọn, àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn, bẹ́ẹ̀ ni kó sì ṣe sínú àgọ́ àjọ tí ń bẹ lọ́dọ̀ wọn nínú àìmọ́ wọn, kí ó sì jáde síbi pẹpẹ tí ń bẹ níwájú Olúwa, kí ó sì ṣètùtù sí, kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màálù náà àti nínú ẹ̀jẹ̀ ewúrẹ́ náà, kí ó sì fi sára ìwo pẹpẹ náà yíká, kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ náà wọ́n ara rẹ̀ nígbà 7, kí ó sì wẹ̀ ẹ́ mọ́, kí ó sì yà á sí mímọ́ kúrò nínú àìmọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Láti ṣe ìyàsí mímọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ìgbésẹ̀ tó ní láti gbénu. Yóò ya pẹpẹ Olúwa sí mímọ́ tí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì tó ti dìbàjẹ́, tó ti sọ dídìbàjẹ́. Yóò ya àgọ́ sí mímọ́, yóò ya ibi mímọ́ jùlọ náà sí mímọ́. Eléyìí wá pè fún àròjinlẹ̀ fún àwa ìjọ Ọlọ́run lónìí. Láàrin àwọn ọmọ Ísírẹ́lì, ibi àgọ́ àjọ òun làmì ìwà láàyè Ọlọ́run láàrin wọn. Bó tiẹ̀ jẹ́ pé àgọ́ àjọ òun sì wà ń bẹ̀, ìwà láàyè Ọlọ́run ò sí ń bẹ̀ mọ́, torí pé ẹ̀ṣẹ̀ wọn ti babẹ̀ jẹ́. Èyí wọ́n ń pè fún àwọn ìbéèrè wọ̀nyí lọ́wọ́ wa lónìí. Àwọn ìjọ Ọlọ́run wa gbogbo, àwọn ní àmì ìwà láàyè Ọlọ́run nínú àwùjọ wa. Ṣùgbọ́n ìbéèrè ni wípé sí ẹ̀ṣẹ̀ tiwa náà lónìí, sí ò ti lé Olúwa jìnnà réré sí wa báyìí? Sí ẹ̀ṣẹ̀ tiwa náà lónìí, sí ò ti lé Olúwa jìnnà réré sí wa lónìí? Èé ṣe táwọn ilé ìjọsìn fi kún fáriwo lónìí, tá gbára Ọlọ́run, ìfarahàn agbára Ọlọ́run ò sì tó nǹkan? Èé ṣe tí ilé ìjọsìn fi ń doro lónìí táwọn èèyàn wá bẹ̀ mọ́? Àwọn ìbéèrè wọ̀nyí pè fún àròjinlẹ̀, ó sì pè fún pé kí gbogbo wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run ká yẹra wa wò, ká sì ṣe àtúnṣe. Abala kanu.
síwájú sí lákòókò tí olú àlùfáà ń bá ń ṣe ìyàsímímọ́ àti ìrúbọ ètùtù yìí, àgbékalẹ̀ ìwé mímọ́ ó ní wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sínú àgọ́ àjọ lákòókò náà kí wọ́n má bàa tún fẹsẹ̀ wọn bàjẹ́. ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ló fìdí èyí múlẹ̀. ẹsẹ̀ ìkẹtàdínlógún Lífítíkù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún ní kí ó má sì sí ẹnìkan nínú àgọ́ àjọ nígbà tí ó bá wọlé ìyún olórí àlùfáà láti ṣètùtù nínú ibi mímọ́ títí yóò fi jáde. ẹnìkan kan ò gbọ́dọ̀ wọnú àjọ lọ kí wọ́n má tó fẹsẹ̀ wọn bàjẹ́ títí ó fi ṣètùtù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀ àti fún gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì. ìlànà ètùtù yìí ó wá jẹ́ èyí tí a gbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún. ọdọọdún làwọn ọmọ Ísírẹ́lì máa ṣe. wọn ò ṣe ọ̀kan kí wọ́n níwọ̀n ní ṣe tọdún tí ń bọ̀, nítorí wípé bí wọ́n bá ti ṣe tọdún yìí ẹ̀ṣẹ̀ òkú ń bẹ́ẹ̀ wọ́n tún tẹ̀síwájú nú ẹ̀ṣẹ̀ ni, bí wọ́n bá tún ti ṣe tọdún yìí wọ́n tún tẹ̀síwájú nú ẹ̀ṣẹ̀ ni, torí pé ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀jẹ̀ màálù kò lè mẹ́ṣẹ̀ èèyàn kúrò, ẹ̀jẹ̀ èèyàn ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ wa kò lè mẹ́jẹ̀ ènìyàn kúrò, kò lè mú ẹ̀ṣẹ̀ ènìyàn kúrò. ìdí nìyẹn tí ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkíní sí kẹrin, Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkíní ìkẹrin fi wípé nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán pàápàá àwọn nǹkan náà, wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo lọ́dọọdún mú àwọn tí ń wá síbẹ̀, wọn lè fi sọ wọ́n di pípé. bí kò ṣe bẹ́ẹ̀ a kì bá ti dẹ́kun àti máa rú wọn, nítorí àwọn tí ń sìn kì bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀, nítorí àbá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. ẹsẹ̀ ìkẹta wá fọbalẹ̀ Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkẹta wá ní ṣùgbọ́n nínú ẹbọ wọn ni à ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ lọ́dọọdún. ìrúbọ wọn kàn ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ lọ́dọọdún ni, kò mú ẹ̀ṣẹ̀ kúrò. ẹsẹ̀ ìkẹrin nítorí kò ṣeé ṣe, ẹ gbọ́ mi dáadáa, ẹsẹ̀ ìkẹrin nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù tàbí ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin nítorí kò ṣeé ṣe, kìí ṣe pé ó ṣòro ṣe, kò ṣeé ṣe ni fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ kò lè mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò. ìlànà ọdọọdún àjọyọ̀ ọdọọdún táwọn ọmọ Ísírẹ́lì ń ṣe yìí, ìdí nìyí tí ò fi dẹ́kun, torí pé kò mẹ́ṣẹ̀ wọn kúrò. ó wá bani ń jẹ́ lónìí pé títí dòní olónìí ńlá sì ráwọn tí wọ́n sì ń fi ewúrẹ́ rúbọ, làláwọn tí wọ́n ń fàgùtàn rúbọ, làláwọn tí wọ́n ń fàgbò rúbọ, làláwọn tí wọ́n ń fi màálù rúbọ. èyí tí ó lè ṣètùtù fún ẹ̀ṣẹ̀ ènìyàn, èyí tí ó lè mú ìjìyà ẹ̀ṣẹ̀ kúrò ní ayé ènìyàn, èyí tí ó lè múni kúrò ní bùdó ẹ̀ṣẹ̀. ìdí nìyí tí Hébérù orí kẹwàá nǹkan náà ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹrìnlá, Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹrìnlá tó fi wípé nípa ìfẹ́ náà, ìfẹ́ ta ni? ìfẹ́ Jésù Kristi ni a fi sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. àti olúkúlùkù àlùfáà sì ń dúró ní ojoojúmọ́, ó ń ṣe ìsìn, ó sì ń ṣe ẹbọ kan náà nígbàkúùgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láéláé. ṣùgbọ́n òun, yẹn ni Jésù Kristi, lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. látìgbà náà lọ ó ń retí títí a ó fi àwọn ọ̀tá rẹ̀ ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀, nítorí nípa ẹbọ kan tí ó mú àwọn tí a sọ di mímọ́ pé títí láéláé. nítorí nípa ẹbọ kan ó ti mú, ẹ gbọ́ mi dáadáa, nítorí nípa ẹbọ kan Jésù ti mú àwọn tí ó sọ di mímọ́ pé títí láéláé. torí náà ẹbọ ètùtù tí Jésù fara rẹ̀ ṣe nìkan ṣoṣo òun ló lè pa ẹ̀ṣẹ̀ ènìyàn rẹ́, òun ló lè ṣe ìbálàjà pẹ̀lú Ọlọ́run,
ọ̀nà kan ṣoṣo láti ti jàǹfààní ìrúbọ tí Jésù fara rẹ̀ ṣe yìí ó ní kí a gbà á gbọ́ ní Olúwa àti olùgbàlà wa, ká gbà á gbọ́ pé lóòótọ́ ìyà tó jẹ èmi ló jẹ fún, ikú tó kú èmi ló kú fún, àjínde rẹ̀ fún mi ni kí n lè jínde pẹ̀lú rẹ̀ títí ayérayé. ìdí nù tá a fi máa ń kọrin pé ikú oró tí n bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí n bá jẹ, gbogbo ẹ̀ ló ti kó lọ. ọ̀nà kan ṣoṣo láti jádùn ìdáláre, láti jádùn ìdáríjì, láti jádùn ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ èyí tí Jésù fara rẹ̀ ṣe fún gbogbo ayé, ó ní ká jẹ́wọ́ rẹ̀, ká gbà á gbọ́ ní Olúwa àti olùgbàlà wa. torí náà bí ẹ bá ń gbọ́ mi nínú afẹ́fẹ́ tí ẹ ò tí ì fàyè yín fún Jésù, mo fi yọ́nú Ọlọ́run bọ̀ yín fún àǹfààní ara yín, ẹ gba Jésù lónìí lólúwa àti olùgbàlà yín. kò sí ìrúbọ àgùntàn, ìrúbọ àgbò, ìrúbọ ẹyẹlé, ìrúbọ màálù kò lè wẹ ẹ̀ṣẹ̀ ìyàn nù. ìrúbọ èyí tí Jésù fi ara rẹ̀ ṣe nìkan ṣoṣo òun ló lè wẹ̀ wá nù kúrò nínú àìṣedéédéé wa gbogbo. ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nù. bẹ́yìn bá wá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín, tẹ́ ẹ sì ti gba Jésù lólúwa àti olùgbàlà yín nígbà kan rí, ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ pé ẹ tún ti padà ẹ̀yìn, ẹ̀kọ́ yìí ń pè yín sí àtúnṣe kí ilẹ̀kùn àánú kó tó tì mọ́ yín. ibi tẹ́kọ̀ọ́ wa tòní ti tẹnubodò tó ti mú mi nù, ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó ẹ̀kọ́ wọ̀nyí tá a lè rí dìmú nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé kìrìsìtẹ́nì wa lójoojúmọ́. èkíní tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni wípé kò sí ẹnikẹ́ni nínú gbogbo wa tó lábẹ́rẹ́ àjẹára mọ́dẹ́ṣẹ̀. kò sí ẹnikẹ́ni nínú rẹ̀ ènìyàn tó ní abẹ́rẹ́ àjẹára mọ́dẹ́ṣẹ̀. olórí àlùfáà olórí ẹlẹ́ṣẹ̀ ni, ó ní láti kọ́kọ́ ṣètùtù fẹ́ṣẹ̀ ara rẹ̀ náà kó tó ṣe é fáwọn ọmọ Ísírẹ́lì. síbẹ̀síbẹ̀ ọdọọdún tí ń ṣe kò sí yàtọ̀, torí bí ẹ̀jẹ̀ màálù àti tewúrẹ́ kò lè gbanilà. tó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ajáwọ́nú àpọ̀n tí ó yọ. gbogbo wa la ti ṣẹ̀ tá a sì ti kùnà ògo Ọlọ́run. ẹ jẹ́ ká jọ̀wọ́ ayé wa fún Jésù, kó bá wa fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ ẹ̀ṣẹ̀ ayé wa mọ́, kó sì sọ wá di tuntun fún ògo rẹ̀. ìwé mímọ́ ní ẹnikẹ́ni tí máa ń bẹ nínú Kristi ó ti dẹ̀dá titun, kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ, ẹ̀ṣẹ̀ àtijọ́ ti kọjá lọ, wọ́n sì di titun. ohun kan kejì tí ẹ̀kọ́ yìí ń kọ́ wa náà ni wípé ẹ̀jẹ̀ ẹranko, ẹ̀jẹ̀ èèyàn pàápàá ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ wa kò lè ṣòtùtù fún ènìyàn. ẹ̀jẹ̀ ajáwọ́nú rúbọ, ẹ̀jẹ̀ ajáwọ́nú fẹ́ranko rúbọ, ẹ̀jẹ̀ ajáwọ́nú fènìyàn rúbọ. ìlànà fífẹ́ ẹranko rúbọ tá a kẹ́kọ̀ọ́ nù rẹ̀ lọ́sẹ̀ yìí ó jẹ́ èyí tá a gbé kalẹ̀ fún àkókò díẹ̀ kí àṣepé kó tó dé. Jésù sì ti ṣe àṣepé yẹn ó lé lẹ́gbẹ̀rún ọdún méjì báyìí tó ti ṣe. a nílò láti ṣèrúbọ fẹ́ranko kankan rúbọ mọ́, a nílò láti fi èèyàn rúbọ mọ́, torí pé Jésù ti kúkú oró tá a bá kú, Jésù ti jìyà ẹ̀ṣẹ̀ tá a bá jẹ. ohun tá a nílò ní ká gbàgbọ́ nínú ìfi ara rẹ̀ rúbọ yìí kí a sì gbọ́ràn sí ẹ̀kọ́ rẹ̀. kókó kẹta nínú ẹ̀kọ́ yìí ń pè wá wípé ká sá fún ẹ̀ṣẹ̀, torí pé ẹ̀ṣẹ̀ ó máa ń dá ìpínyà ayérayé lẹ̀ láàrin ènìyàn àtẹlẹ́dàá rẹ̀, láàrin ènìyàn àtọlọ́run. ẹ̀ṣẹ̀ a máa dàrin àwa èèyàn rú láàrin ara wa síra wa. ẹ̀ṣẹ̀ a máa dàrin àwa ènìyàn àti ohun gbogbo mìíràn tọ́lọ́run dárú. ẹ̀ṣẹ̀ a máa sọ ibi mímọ́ Ọlọ́run dàìmọ́. ẹ̀ṣẹ̀ a máa lé ògo ìwàláàyè Ọlọ́run, a máa lé jìnnà sí ni. ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká sá fún ẹ̀ṣẹ̀ ká sì di òpó Kristi mú. lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká gbé ìgbàgbọ́ wa ró nínú ìfaraẹnirúbọ tí Jésù fara rẹ̀ ṣe. ìrúbọ kan ṣoṣo, bí mo ṣe ń tẹnumọ́ látàárọ̀, tó ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, tó pa ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn rẹ́, tó mú kí gbogbo ènìyàn lè rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. òun náà lèyí tí Jésù fara rẹ̀ ṣe. ìrúbọ kan ṣoṣo tó ń gbanilà, òun náà lèyí tí Jésù fara rẹ̀ ṣe, kò sómìíràn. torí ìdí èyí, gbé ìgbàgbọ́ rẹ ró nínú ìrúbọ yìí èyí tí Jésù ti fi ara rẹ̀ ṣe.
torí kò sí orúkọ mìíràn tá a fi lè gbanilà bí kò sí orúkọ Jésù Kristi nìkan. Ní ìparí, tó o bá wá ti gbé ìgbàgbọ́ rẹ ronú Jésù, ẹ̀kọ́ yìí wá ń kọ́ wa pé ká máa rìn lójoojúmọ́ ní ìgbọ́ràn pátápátá sí ẹ̀mí mímọ́ àti ẹ̀kọ́ Jésù. Ká máa rìn ní ìgbọ́ràn sí ẹ̀mí mímọ́ Ọlọ́run àti ẹ̀kọ́ Jésù Kristi. Ìdí nìyí ńgbà tí Paul ń kọ lẹ́tà sí àwọn ará Galatia orí 5 ẹsẹ̀ 13 tó fi ní, ǹjẹ́ mo ní ẹ máa rìn ní ipa ti ẹ̀mí, ẹ̀yin ò sì ní mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ. Ẹ máa rìn ní ipa ti ẹ̀mí, ẹ̀yin ò sì ní mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, ní àdúgbò yín, nínú ìjọ yín. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí òǹkà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ẹ̀rọ ayélujára WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2 plus 234 81 11 32 99 55 plus 234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Olúwa Ọlọ́run alààyè lọ́wọ́ àti gbogbo àwọn olùkọ́ wa nínú ilé ìjọsìn wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí 30 oṣù kẹta. Àdúrà mi ni wípé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún ṣí wa ń yè jù báyìí lọ sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká tètè dé, ẹ jẹ́ ká kópa dáradára, kí a sì jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, yóò sì dára fún wa. Ẹ ṣé, ó dàbọ̀.